àwọn méjì lórí ìkànnì yìí ló ta Esabod fún mi. In fact wọ́n pọ̀, àwọn mẹ́rin. Ẹ wò ó àti Yínká tiẹ̀ tí ní wọ́n tán Esabod fáwọn ni o. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú fídíò yìí. Ẹ wá kẹ̀kẹ́ fìdílé kẹ́ wo fídíò yìí lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀rọ̀ Esabod àti Tina ọmọ Esabod ni mo fẹ́ sọ. Gbogbo awuyewuye tí àwọn èèyàn ń gbọ́, gbogbo irọ́ tí Esabod ń pa mọ́ mi pé àwọn nǹkan tí mò ń ṣe, nǹkan kan tí mo ṣe pẹ̀lú òun, mo ra kan mọ́lẹ̀, mo ṣe kíní kan. Ṣáájú ní tó kọ́kọ́ bẹ̀rẹ̀, gbogbo abiyamọ tó máa jèrè ọmọ, ẹ ní fojú sunkún ọmọ o, ẹ ní fara gbàrànwẹ̀. Gbogbo abiyamọ tó máa jèrè ẹmọ, pàápàá ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Esabod, mo bẹ̀ yín, ọmọ yín ò ní fòṣánlẹ̀, olórí aṣọ yín ò ní fàya. Pàápàá ẹ lè nírú mi nínú fámìlì yín, kẹ́ni kí n fòṣánlẹ̀ kí n kú, kéèyàn kan fẹ́ fi ọlá yín gbolẹ̀, àbó fẹ́ da wọ́n fẹ́ fi àlà sáṣọ yín, wọ́n fẹ́ fi epo sí àlà yín. Mo wá bẹ̀ yín, ẹ̀yin tí wọn ayé ò ní sepo sálà yín, etí abiyamọ ni kẹ́ fi gbọ́rọ̀ yìí o. Ẹ má fi etí wípé ìfẹ́ tí ò jinlẹ̀, ẹ má fi etí àbòsí torí wípé gbogbo ohun tẹ́ ẹ bá ṣe lénìí ó di àṣẹ, gbogbo nǹkan tí n bá sọ lénìí ó di àṣẹ. Ẹnikẹ́ni tó bá máa dá ẹjọ́ yìí, àbó máa ṣe show, àbó máa bú mi, kọ́kọ́ wọnú ilé ẹ kó lọ ro àròjinlẹ̀ wípé ṣé mo deserve ẹ̀. Àìjẹ́ bẹ́ẹ̀ kó jẹ́ ọgbẹ̀rún ẹgbẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ènìyàn ló fi irọ́ dá ẹjọ́ yìí, àbí ló fi irọ́ ṣe kínní, tó bá kú ọjọ́ kan kí ọmọ ẹ lu àlùyọ láyé, agbégidínà, alátakò, adúró ti ọmọ ẹ. Bẹ́ẹ̀ ló ṣe máa rí o tó àrànràn ọmọ. Mo wá bẹ̀ yín, mo fẹ́ kẹ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé mi, ẹ má bínú torí wípé mo ń láti clear ara mi. Torí èèyàn burú púpọ̀, ibi tí ẹnu dé ẹsẹ̀ ò dé bẹ́ẹ̀. Mi ò wá bú èbú. Àmọ́ gbogbo nǹkan tí n bá fẹ́ sọ lénìí, èyí tí n bá fi parọ́ ń bẹ̀, Ọlọ́run ṣe ìdájọ́ mi. Ṣe ìdájọ́ mi nínú àánú ẹ pẹ̀lú ọwọ́ agbára ńlá ẹ fi ṣe ìdájọ́ mi. Bó yìí tí n bá sọ tòótọ́ ń bẹ̀, Ọlọ́run náà ṣe ìdájọ́ mi. Ọ̀rọ̀ tí Esabod ń sọ lórí ọ̀rọ̀ ilẹ̀kẹ̀ kò ṣe ilẹ̀kẹ̀. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀ gbogbo àwọn èèyàn kan tó yẹ kí n bẹ̀. Ẹ mọ̀ pé Esabod máa ń sọ kíní kan, máa ń ní èmi ni mo gbéra mi wá bá òun. Lóòótọ́ ni èmi ni mo gbéra mi lọ bá Esabod. Màá dẹ̀ sọ ìdí. Àwọn méjì lórí ìkànnì yìí ló ta Esabod fún mi. In fact wọ́n pọ̀, àwọn mẹ́rin. Tí n bá dẹ̀ parọ́, Ọlọ́run ṣe ìdájọ́ mi. Àwọn tí wọ́n ta Esabod fún mi tó jẹ́ kémi náà dàbí ni pé mo fẹ́ nífẹ̀ẹ́ sí nígbà yẹn. Number one, mo wò pé ìyá tó fẹ́ pé 60. Èmi náà máa tọrọ kémi náà dàgbà. Àǹfààní rẹ̀, ẹ jẹ́ kí n celebrate ìyá yìí, kí ìyá tó lè dàgbà kó tó lè dé 60. Káwa náà lè gbàdúrà pé káwa náà débẹ̀, ni mo ṣe lọ ṣe orin yẹn. Couple with the fact wípé àwọn tó ti ta Esabod fún mi, number one, Abike Jagaban. Àkọ́kọ́ tá kọ́kọ́ jọ jáde tí woman BSO àbí bí kíní kan àní ẹ̀sìn invite wa, ibẹ̀ l'Abike ti ta Esabod fún mi. AJ ní nínú gbogbo àwọn tó wà online tó ń bá tiẹ̀ ní kó mú èèyàn kankan, òun á mú Esabod kó tó mú anybody. Pé bó ṣe wà yẹn ní tó ń sọ kò dénú ẹ̀ kíní kan wọ́n ta fún mi, mo mú dání. Dorcas ó ta Esabod fún mi. Nígbà tí mo fẹ́ ṣe orin, Dorcas wà lára àwọn tí mo kọ́kọ́ béèrè lọ ní mama will like it o, mama will appreciate it o, kíní kan ó ta fún mi. Ìyá débi pé wọ́n ta Esabod fún mi. Esabod is a toothless dog, kò sí nǹkan kan tó kò lè hurt anybody. Ó kàn ń pariwo nínú ẹ̀ mọ́ ju ọ̀pọ̀lọpọ̀ lọ. Wọ́n ta Esabod fún mi. Àwọn nǹkan tèmi náà gbọ́ lélẹ̀ nígbà tí Esabod fẹ́ ṣe 68 ni mo ṣe bọ́ sí studio. Mo dẹ̀ fi gbogbo nǹkan tí Ọlọ́run dá mọ́ mi, mo fi ṣe ìbúra. Mi ò gba kọ́bọ̀ lórí orin tí mo ṣe. Owó mi ni mo fi wọ studio, owó ni mo fi ṣe. Tí n bá wá parọ́ pé mo bèrè owó lọ́wọ́ Esabod, àbí mo bèrè pé ẹ fún mi lówó mo fẹ́ ṣe orin, kí ẹlẹ́dàá Esabod kó fi ìyà jẹ mí, kó súre kó ṣe mí báṣabàṣa. Àmọ́ tí mi bá gba kọ́bọ̀, tí mi dẹ̀ bèrè owó lọ́wọ́ ẹ̀, kí Ọlọ́run kó dá mi láre. In tí Esabod fún mi rí, òun ni aago nígbà tí mo fẹ́ ṣe birthday àti £200.
nígbà tí mo fẹ́ ṣe birthday ní after ẹ mọ̀ pé September ni birthday mi, May àbí March ni tiẹ̀. Nígbà tí mo wá fẹ́ ṣe birthday ló fún mi ní kinní yẹn. Nígbà tó dẹ̀ fún mi lágo yẹn àtowó yẹn, àǹtí mi kan pè mí, ó ní aago yìí, ó ní má lò ó, ó ní mú dání, ó ní torí pé ọ̀rọ̀ ṣì ń bọ̀ lórí ẹ̀, mo sì lè present aago yẹn dọ̀la. Kí ló wá fa ọ̀rọ̀ ìlẹ̀kẹ̀? Jẹ́jẹ́ mi ni mò ń polówó ìlẹ̀kẹ̀, àdódù ni mò ń ṣe. Mi ò mọ Tina rí níbi kankan. Esabod ló introduce Tina sí mi. Mi ò mọ̀ rí, ní tí ẹ mọ̀ bóyá bí ọmọ kan tó ń jẹ́ Tina. Esabod ló introduce Tina sí mi. Bó dẹ̀ ṣe introduce Tina sí mi, ó ní kí máa bá Tina ra ìlẹ̀kẹ̀. Mo dẹ̀ ń dáhùn, mo ní màmá, mo ní ìlẹ̀kẹ̀ tèmi, ìlẹ̀kẹ̀ àdódù ni. Tẹ́ bá dẹ̀ ń gbọ́ gbogbo àwọn tí mò ń ta ìlẹ̀kẹ̀ lẹ́ẹ̀kan. Tí mò ń ta ìlẹ̀kẹ̀ ńgbà yín máa ń sọ fún pé ìlẹ̀kẹ̀ tẹ́ bá rà lọ́wọ́ mi, ẹ má fi dú ọkọ ọlọ́kọ o. Ìyàwó yín ni ẹ má búyàn bí mo fọlọ́run bá bẹ̀ yín. Ìyàwó yín ni kẹ́ fi dó o. Mo dẹ̀ ń ta ìlẹ̀kẹ̀ yẹn. Esabod ló introduce Tina sí mi, ó ní kí máa bá Tina ra ìlẹ̀kẹ̀. Mo dẹ̀ dá, mo ní màmá, mo ní ìlẹ̀kẹ̀ tèmi ń tà. Mo ní ìlẹ̀kẹ̀ àdódù ni wọ́n ń ṣe nílé wa. Wọ́n ní màá dẹ̀ máa bá rà pé àwọn náà ń ṣe àdódù, àwọn á máa ṣe. Màá máa ra ìlẹ̀kẹ̀ lọ́wọ́ Tina. Ǹjọ́ tí Tina pè mí, Esabod ò tí sọ fún Tina pé òun ló máa ṣe àdódùn. Tina rò bóyá ìlẹ̀kẹ̀ lásán, wọ́n ní ṣé màmá ò sọ fún ẹni, ó ní kí n jẹ́ kó ń padà lọ bèrè lọ màmá, ó dẹ̀ lọ bèrè lọ màmá, wọ́n dẹ̀ jọ ṣe. Kódà nígbà kan tó yẹ kí màmá ṣe ìlẹ̀kẹ̀ yẹn, Esabod travel, mo ń láti dúró kó dé kó tó ṣe ìlẹ̀kẹ̀ yẹn. Tó bá wá jọ ṣe wá rí ọ̀rọ̀ ìlẹ̀kẹ̀ yẹn, mo fẹ́ kó dúró báyìí. Ní ìjọ́ tí Esabod kọ́kọ́ jáde tó ṣe show, tó sọ fún mi wípé tó ní ó sọ̀rọ̀ ìlẹ̀kẹ̀, tí n bá Esabod sọ ọ̀rọ̀ yàtọ̀ sí even ọ̀rọ̀ ẹbu kó má jẹ́ àgádágodo, tí nǹkankan bá tọwọ́ Esabod já sí mi yàtọ̀ sí tí even ìlẹ̀kẹ̀ ò tọwọ́ Esabod bọ́ sọ́wọ́ mi, Tina ló ń send ìlẹ̀kẹ̀ sí mi. Tina send account ẹ̀ sí mi, àríṣe ó wá send PayPal Esabod sí mi kí n máa fowó sí. In tí mò ń sọ yìí tó bá jẹ́ pé kò ń ṣe òótọ́, Olódùmarè jẹ́ kí ìdájọ́ kó wá sí orí mi, jẹ́ kí ẹlẹ́dàá Esabod kó fìyà jẹ mí. Tí n bá tiẹ̀ Esabod fi kàn mọ́lẹ̀ lọ mi, mo ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀, mi mọ̀ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Tí n bá gba ẹbu lásán lọ́wọ́ Esabod, tí n bá Esabod sọ ọ̀rọ̀ kàn mọ́lẹ̀ o, àgádágodo powder kíní kan o, Ọlọ́run gbogbo ìyà tó wà ní ìkáwọ́ ẹ̀ láyé ni kò fi jẹ mí. Ṣùgbọ́n tí mi bá jẹ́ bẹ́ẹ̀, in tí mò ń rí tí ọ̀pọ̀lọpọ̀ ò rí, Olúwa mú wá sí ìmúṣẹ láìpẹ́. Nígbà tí Esabod kọ́kọ́ jáde tó ṣe ọ̀rọ̀ ìlẹ̀kẹ̀ Esabod pé mo bá dúnàdúrà, òun ló sọ mí di ẹni tí mi ò ta ìlẹ̀kẹ̀ mọ́lẹ̀ ní àṣì ń bọ̀ ń bẹ̀. Mo wá fẹ́ jẹ́ kẹ́ ẹ gbọ́ nígbà tí Esabod jáde tó ṣe show fún mi, tí n bá parọ́ mọ́ Esabod, Olódùmarè fi ìyà jẹ mí. Esabod ló fi ìlẹ̀kẹ̀ lọ̀ mí, ló ní kí n máa bá Tina. Mi mọ Tina ń bì kankan, mi bá sọ̀rọ̀ rí, mi bá sọ̀rọ̀ rí. Àánú ọmọ yẹn dẹ̀ máa ń ṣe mí, mi ní parọ́ fún yín. Mo ń bọ̀. Esabod lè jáde kó yí ọ̀rọ̀ yìí. Ẹnikẹ́ni tó bá ti sọ fún yín pé òun ò ní nǹkan kan láti lose, ẹni téèyàn ń sá fún ni téèyàn ò gbúdọ̀ bá ṣe. Esabod fi mí sílẹ̀, fi mí sílẹ̀, mi ì lè bá ẹ ṣe mọ́, mi ì lè ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ mọ́. This is ẹ wo kò sí nǹkan tó fẹ́ dà wá pọ̀ láyé. Tí n bá kú gan, tẹ ọ̀rẹ́ mi bá wà lọ́wọ́ yín, ẹ lọ sọ sódò, ẹ fi mí sílẹ̀. Mo mọ̀ pé ẹ ní nǹkan kan láti lose. Mo mọ̀ pé everything ti tán, ẹ ń wẹ́ ni tẹ́ máa drag, tẹ́ máa bá, ẹ ti lé mi lẹ̀ ń wá. But nǹkan tèmi wá sọ lọ́rọ̀ ìlẹ̀kẹ̀ yìí, ẹ máa gbọ́ o. Nígbà tí Esabod ṣe show tó ní mo gba ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ọmọ òun, that was January 3rd. Ṣé Tinabod kọ́ lẹ rí? Voice note tẹ́rí ń bẹ̀ yẹn, mo send ẹ̀ sí Tina. Esabod mo challenge ẹ lọ bá Tina, ó dẹ̀ send àwọn messages padà sí mi. Lọ bá Tina tó bá jẹ́ pé lóòótọ́ ló dá yín lójú ipe mo bèrè kàn mọ́lẹ̀ lọ́wọ́ yín, àbí mo ṣe rí pé mo tún ṣe respect yín bó ṣe tó mi ni. Kì í ṣe pé àwọn tó ń disrespect náà wọ́n ti sún wọn kò giri, àmọ́ mi ìfẹ́ ní nǹkan kan bá Esabod ṣe láyé. Kò sí nǹkan tó lè ṣe tó lè jọ mí lójúmọ́. In fact, mi ò ń wo show ẹ̀ tí ò máa ń ṣe pé àwọn èèyàn tó ń pariwo lọ defender, mi ń wo show ẹ̀, mi ò ti block wọn. Ọlọ́run Olódùmarè ń gbọ́. Now mo wá challenge yín o Esabod,
mo send voice note sí Tina nínú voice note yẹn ó dẹ̀ respond ó wá sọ fún mi wípé nínú bó ṣe respond yẹn ó wá béèrè lọ́wọ́ mi pé ṣé kò send ẹ̀ sí màmá mo ní it's up to you mo ní you are free to send it tó bá ti mọ̀ wípé kò ní affect ẹ mo challenge yín ẹ lọ gba voice note yẹn kẹ́ lọ gbọ́ lọ́wọ́ ẹ̀ tẹ́yin bá jẹ́ tẹ́ bá dúró síbi tẹ́ wà ẹ̀yin ló yẹ kó ọmọ yín kọ́kọ́ send the voice note yẹn sí ó yẹ kó jẹ́ kẹ́ gbọ́ on the 3rd of January ni mo send the voice note yẹn sí Tina nígbà tẹ́ kọ́kọ́ ṣe show fún mi nítorí èmi sì ń wò gẹ́gẹ́ bí abíamọ èmi ò lè tú ọmọ ó ń ṣe mí bákan láti tú nǹkan tó wà láàrin wa síta torí pé nígbà tó sọ fún mi ó sọ gbólóhùn kan mo dẹ̀ ní má worry so mo wá challenge yín mo fẹ́ kẹ́ lọ gbọ́ voice note tí mo send sí Tina kó play ẹ̀ fún yín tẹ́ bá wá fẹ́ play mo mọ̀ pé lè play ẹ̀ síta kò kàn yín ẹ̀yin ò lọ́mọ ẹ fẹ́ bu ọmọ kọ̀ọ̀kan láṣìírí ẹni tó má ṣọmọ lọ́mọ tó fà ya kò kàn yín ẹ lè play ẹ̀ síta èmi ni mo send the voice note yẹn méjì ṣé méjì ni 1 2 3 àti messages tó wà láàrin mi àti ẹ̀ ẹni kó send voice note yẹn sí yín kẹ́ gbọ́ kẹ́ wá tẹ́ bá jẹ́ pé ó dá yín lójú lóòótọ́ ipe èmi béèrè kan mọ́lẹ̀ lọ́wọ́ yín tó bá dá yín lójú lóòótọ́ ipe èmi béèrè even ẹ bu lọ́wọ́ yín ẹ play voice note yẹn síta káwọn èèyàn bá wa gbọ́ bí ká bá rojọ́ ìkà kan ló máa dà èmi á béèrè ẹ bu lọ́wọ́ yín èmi mọ bí tí mà ṣe o èmi á mi ilé èyí tí mo ṣe gan àti orin ewé nation tí mo ṣe tí n bá gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni kí ẹlẹ́dàá yín kó fi ìyà jẹ mí ẹlẹ́dàá gbogbo àwọn tó fún mi lówó tí mo dẹ̀ ń parọ́ mọ́ kó fi ìyà jẹ mí kọ́bọ̀ mi ìgbà lọ́wọ́ ìyá yìí mo ṣe fún ìyá yìí pé àgbà ń bọ̀ wá kan èmi náà nígbà táwọn tó tà fún mi tó ti tà fún mi pé she's a good mother she's a mother she's a kìnnìkan ní máa pé lóòótọ́ dẹ̀ ni o wípé 60 landmark ní 60 o ó yẹ kéèyàn celebrate ọ̀ fún 60 nǹkan tó mú mi ṣe nìyẹn mi mọ̀ péjọ́ tí mo ti kóra ó tó ni mo lọ bá ń bẹ́ mi ni mo ṣe lẹ́yìn tí mo ṣe orin tí mo send ẹ̀ Esabod lèmi àti ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ so èmi ni mo lọ bá lóòótọ́ èmi ni jẹ́jẹ́ Esabod jókòó èmi ni mo lọ bá wàláhì èmi ni mo lọ bá so nǹkan tí mo dẹ̀ fi lọ bá ní wípé torí àwọn nǹkan mi ìfẹ́ mo ò fẹ́ play ẹ̀ ni mo fẹ́ kó lọ kó wá play ẹ̀ tí ò bá wá play ẹ̀ ẹ má jẹ́ ń play ẹ̀ ìyá mi ẹ má jẹ́ ń play voice note ẹ jẹ́ kó lọ gbà lọ́wọ́ ọmọ ẹ̀ tó bá gbà lọ́wọ́ ọmọ ẹ̀ kó wá play ẹ̀ síta ẹ má jẹ́ kémi behave bí Esabod ẹ jọ ẹ̀yin èèyàn mi ẹ má jẹ́ kémi wùwà ẹ jẹ́ kémi káwọn èèyàn tún kọ́gbọ́n lára tèmi tó bá jọ òun ni ó máa gbé gbàgàdà àgbé síta ẹ má jẹ́ kémi ṣe bẹ́ẹ̀ nítorí ọmọ yẹn ẹ jọ nítorí Ọlọ́run ẹ̀yin èèyàn ẹ má bínú mo fọlọ́run bá bẹ̀ yín sísítà mi ẹ má bínú ìyá mi ọkọ mi ẹ má bínú ẹ jọ ẹ má jẹ́ káwa ṣe bẹ́ẹ̀ ẹ má jẹ́ kémi ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kémi keep ẹ má ṣe bẹ́ẹ̀ Bisi Wise ẹ jọ torí Ọlọ́run ẹ jẹ́ kí Esabod lọ gbà lọ́wọ́ ọmọ ẹ̀ kó wá ẹ jẹ́ kó tún fi ìwà rẹ̀ wọ̀n lẹ́ẹ̀kan sí irú ìyá tó jẹ́ ṣe mọ̀ kémi ń protect ọmọ ẹ̀ nísìn nítorí nǹkan tó ti wà bẹ́ẹ̀ ẹ jọ torí Ọlọ́run torí nǹkan ọ̀rọ̀ tèmi sọ sínú voice note yẹn èmi ò play ẹ jẹ́ kó lọ bá ọmọ ẹ̀ Tina ẹ jẹ́ kó gba voice note yẹn lọ́wọ́ Tina tó bá wá play ẹ̀ síta èmi á wá play ẹ̀ síta máa wá tún wá gbé response Tina máa wá gbé síta kẹ́yìn náà wá wo bí ọmọ yẹn ṣe ń feel àsọmọ máa gbé síta but ẹ jẹ́ kémi tún ṣe ẹ jẹ́ kémi ṣe àgbà ẹ jẹ́ kí ẹ má jẹ́ ká wá pẹ̀lú ọ̀bọ̀jẹ̀kọ ẹ jẹ́ kémi ṣe bí àgbàlagbà kí n ṣe bí obìnrin kí n ṣe bí ìyá tí mo jẹ́ ẹ fílẹ̀ bẹ́ẹ̀ mo ti bọ́rọ̀ yẹn ṣe rí ni ọ̀rọ̀ lẹ̀kẹ̀ yẹn jẹ́ ká da débẹ̀ ẹ jẹ́ ká da dúró síbẹ̀ ẹ jẹ́ kó lọ on the 3rd of January ni mo send the voice note yẹn sọmọ yẹn ọmọ yẹn dẹ̀ dá mi lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ ní láti rí bó ṣe bá mi sọ̀rọ̀ honestly so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ mọ pò tọmọ yẹn wà tẹ́ bá mọ̀ ẹ mọ̀ pé ẹ má jẹ́ kí n play ẹ just leave it mi ò ní play ẹ jẹ́ kó ń lọ bá ọmọ yẹn ẹ jẹ́ kó ń lọ bá ọmọ yẹn kó gbà lọ́wọ́ ọmọ yẹn kó tún fi ara ẹ̀ wá wọ̀n fún àwọn èèyàn bó ṣe lè tútú àwọn èèyàn síta tó bá wá gbà tó bá wá doctor ẹ̀ máa mọ̀ wọ́n bá wá play voice note yẹn àwọn tó rí wọ́n bá pé pẹ̀lú bí màmá yẹn ṣe ń bú mi tó ṣe ń bú mi níta
èmi tún wọlé mo tún lọ send voice note sọ́mọ yẹn láti protect ẹ bó ṣe ń bú mi tó níjọ́ tó bú mi ni mo send voice note yẹn. I'm telling you èmi tún wọlé ẹ má jẹ́ kí n play ẹ jẹ́ ká ní sùúrù ṣe mọ̀ pé kò sí bá ṣe lè ṣe bolo tí ò ní rùngbẹ́ but Esabod jọ fi mí sílẹ̀ màmá ẹ fi mí sílẹ̀ tá bá lé ni tá ò bá gbá ni ìwọ̀n là ń bá ní ṣọ̀tá mọ́ ìgbà tẹ́yìn wá sórí Facebook tẹ́ ń ba ayé èèyàn jẹ́ èmi wá mú wá fèsì nǹkan tó kàn mí èpè yín ò lè mọ́ mi torí èpè ata kì í má gbọ̀nrín mi ì bá yín jẹ mi ì bá yín mu lóyún mi dẹ̀jẹ̀ lé mi lórí ń ṣèyá mi ní bùkátà kan tẹ́ gbọ́ lórí mi so èpè yín ò lè ràn mí but ìbanilórúkọ jẹ́ yẹn ìbanilórúkọ jẹ́ yẹn ni mo wá clear gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ẹ wà disappointed in me for celebrating her bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn kò sẹ́ni tí mo celebrate lórí ìkànnì tí mo gba kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ kò sí owó mi ni mo fi ṣe tí n bá dẹ̀ parọ́ tí n bá gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni fún àwọn orin tí mo ṣe fún Esabod ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápò ire tí àwọn èèyàn ń pè ní alápò ìkà kó mú mi ṣùgbọ́n tí mi ì bá gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni kí n gbórí ilẹ̀ kí n ṣe rere tọmọtọmọ mi ò bá Esabod dúnàdúrà mi ì mọ nǹkan mi ì tiẹ̀ bá àti ẹ̀ sọ̀rọ̀ àgádá mi ì tiẹ̀ mọ̀ pé ó ń tàgádá godo kódà powder mi ò bá mi ì mọ̀ bóyá ó ń tà á mi ì dẹ̀ra lẹ̀kẹ̀ direct lọ́wọ́ Esabod ọmọ ẹ̀ Tina ló tì sí mi èmi àti Tina lájọ ń dùn wọ́n dúrà bí lẹ̀kẹ̀ ṣe ń dé ọ̀dọ̀ mi bí mo ṣe ń sanwó àárín èmi àti Tina ni but the first introduction Esabod ló ṣe nígbà tí mo dẹ̀ ní mi ò ra lẹ̀kẹ̀ mọ́ kò sí nǹkan tẹ́sàbọ̀d sọ tán pé kí má ṣe bẹ́ẹ̀ kíní kankan mo ní ilẹ̀ mo ṣáà mọ bí mo ṣe yọ ìdí tí mi ìdẹ̀ ṣe wá ra lẹ̀kẹ̀ ó wà ní voice note yẹn ẹ jẹ́ kó wá play ẹ̀ síta mo ti sọ mo send ẹ̀ sí Tina kó wá play ẹ̀ síta ẹ jẹ́ kí màmá wá play ẹ̀ síta mi ì ra lẹ̀kẹ̀ lọ́wọ́ Esabod rí nígbà tá èmi àti Tina dẹ̀ ti ń sọ̀rọ̀ lórí ilẹ̀kẹ̀ mi ì bá màmá sọ̀rọ̀ ẹ jẹ́ kó wá kí màmá wá kó lọ gba voice note yẹn lọ́wọ́ Tina you are a brave woman one woman battalion bombardier kó wá play ẹ̀ síta káwọn èèyàn tún lè ríru àbíamọ tó jẹ́ kẹ́ rí pé pẹ̀lú nǹkan tí ìyá yẹn tún ṣe fún mi mo tún protect ọmọ ẹ̀ mo tún protect ọmọ ẹ̀ yẹ ẹni tẹ́mi ń protect ọmọ ẹ̀ lẹ́wà ló máa ṣépè fẹ́ mi tí èpè ẹ̀ máa ran èmi èpè ẹ̀ ò lè ràn mí lẹ́yìn eléyìí mi ìtúnṣe ẹni ṣe ò mọ́ fún torí ó ń wá attention mi ó ní mò ń kan àwọn fans mi mọ́lẹ̀ mò ń kàn wọ́n mọ́lẹ̀ pẹ̀lú ẹnu mò ń kàn wọ́n mọ́lẹ̀ pẹ̀lú education mò ń kàn wọ́n mọ́lẹ̀ pẹ̀lú knowledge mò ń kàn wọ́n mọ́lẹ̀ láì bà ayé èèyàn jẹ́ wọ́n dẹ̀ ń rí nǹkan tí mò ń sọ wọ́n ń ba bẹ́ẹ̀ mo ṣe tán kò tí ì pé 2 years mo ti gba band 6 that shows I'm brilliant honestly caseload tèmi nìkan handle ń lọ síbi 20 tí n bá kí n deliver every lẹ́ni wọ́n tún ṣe hard caseload mọ́ caseload mi tí n bá kí n deliver wọn ní entrust live àwọn èèyàn sí mi lọ́wọ́ gbogbo yín lẹ rí nǹkan tí màmá yìí ń ṣe gbogbo yín lẹ rí gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́yìn màmá ẹ rántí pé ẹ bímọ o ẹ lè nírú mi lọ́mọ kẹ́ ní kí n kú mọ́ yín lójú o ẹni tí ò bá tọọrẹ tó bá gbógun tì mí àwọn ọmọ àárí ìdojúkọ àti ogun níbi tí wọn ò mọ̀ dì bọ́rọ̀ yẹn ṣe jẹ́ ni àmọ́ up till now mi ní play voice note yẹn kó lọ gbà lọ́wọ́ ọmọ ẹ jẹ́ kí màmá lọ gbà lọ́wọ́ Tina kó wá play ẹ̀ fáráyé so that èèyàn á lè rí ọ̀rọ̀ ilẹ̀kẹ̀ yẹn ẹ lè gbọ́yé gbogbo nǹkan tó transpire nǹkan tó mú mi tí mo fi stop ilẹ̀kẹ̀ gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ èmi ni mo tún introduce Tina sí ibi tó ti ń ra ilẹ̀kẹ̀ ní cheaper rate èmi ni nígbà tí mo rí wàhálà tọmọ yẹn ṣe tí mo rí pé wọ́n ń gbà tí mo rí pé kàn ń kówó dànù ni màmá ẹ fi mí sílẹ̀ Esabod fi mí sílẹ̀ mo fi Ọlọ́run ọba ṣẹlẹ́rìí tí n bá parọ́ tí n bá bá Esabod ṣe òwò àgádáǹgodo òwò àtíkè òwò kinní kan kí Ọlọ́run kó fi gbogbo ìyàwó ẹ̀ jẹ mí àmọ́ tí mi ò bá rí bẹ́ẹ̀ ìlérí á tètè ṣẹ ní tí mo rí á wá sí ìmúṣẹ lórí Esabod lágbára Ọlọ́run àdàbí tí n bá ní anything
bóyá mo bá yín ṣe ẹni ṣe dídì o tẹ́ bá dẹ̀ wá ní àṣírí mi lọ́wọ́ ẹ má hesitate láti gbé síta tẹ́ bá wá ní voice note níbi tí mo ti wá bàyàn jẹ́ fún yín tí mo ti wá rojọ́ èèyàn fún yín tẹ́ bá gbé síta màmá mo fà yín lé kóòtù Ọlọ́run ẹ gbé síta pátápátá là ń kú kùmọ̀kùmọ̀ là ń dẹ́tẹ̀ so that tá bá tẹ̀lé ní tí mo sọ̀rọ̀ ẹ̀ máa tètè apologize ẹ gbé síta ẹ má bò mí bò lórí ètò ẹ̀sọ́ irọ́ ni àmọ́ mo wá sọ fún yín ẹ lọ gba voice note tí mo send sí Tina mẹ́ta ní voice note yẹn ẹ ní kó send ẹ̀ sí yín kẹ́ wá play tó bá dá yín lójú pé lóòótọ́ lèmi ra kọ́ mọ́lẹ̀ lọ́wọ́ yín tẹ́ ẹ bá mọ̀ wípé lóòótọ́ lèmi ra gbogbo nǹkan mi tí ẹ wo show yẹn wọ́n kàn sọ fún mi ni ẹ gbé voice note yẹn play ẹ̀ káráyé gbọ́ ẹ má bò mí ẹ tú àṣírí mi káráyé gbọ́ ẹ má bò mí bó ṣe rí ẹ̀yin èèyàn tẹ́ jẹ́ abiyamọ ẹ má jẹ́ apàlú ọ̀bọ jẹko ẹ jọ̀ọ́ èmi ò ní ẹ má jẹ́ kí n play voice note yẹn kò sẹ́ni tí mo fẹ́ protect ju èmi tí sì ń ṣe abiyamọ ẹ má rò pé nǹkan tí màmá yìí ń ṣe pé inú àwọn ọmọ ẹ dùn o ẹ jẹ́ ká dákẹ́ ẹ má rò bẹ́ẹ̀ o mo mọ nǹkan tí mò ń sọ ẹ má rò bẹ́ẹ̀ o ẹ jẹ́ kó lọ gba voice note yẹn kó wá play ẹ̀ lẹ́yìn èní Esabod mi ì dẹ ẹ lóhùn mọ́ ó ti di ẹni ìgbàgbé nínú ayé mi mi tí ẹ mọ̀ bóyá òun exist nítorí pé eléyìí jẹ́ ọ̀rọ̀ ìbanilórúkọ jẹ́ mo ṣe jáde mo fi Ọlọ́run ọba ṣe ẹlẹ́rìí tó dá ilé ayé àti ọ̀run tí máa jíyàn ayé mi fún ní ọjọ́ kẹyìn tó bá dárúkọ ẹ mo máa ní goose pimple níbi tí mo detest anything about you dé kò dẹ̀ sí nǹkan méjì torí pé mi ò rí súrà abiyamọ lèmi tí n bá ṣe abiyamọ màá ti èmi máa gbé voice note yẹn kán máa tún máa búlì ọmọ ẹ̀ bọ́ èmi ò ní ṣe bẹ́ẹ̀ ẹ lọ gba voice note yẹn kẹ́ wá play ẹ̀ ẹ kálẹ̀ ẹ̀yin èèyàn mi gbogbo ẹ̀yin ìyá àti bàbá mi ẹ ṣé mo dúpẹ́ ẹ má bínú ẹ jẹ́ ká filẹ̀ bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká sọ̀rọ̀ jù ẹ ṣé gan mo dúpẹ́ o gbogbo ẹ̀yin tí mo fi sísúnmọ́ Esabod ṣẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ lè blame mi ì mọ èèyàn kankan lórí Facebook àwọn nǹkan táwọn èèyàn sọ fún mi òun ló jẹ́ kémi náà tẹrí sí tí mo fi ṣe orin àmọ́ mo wá ṣèlérí pé kò lè ṣẹlẹ̀ mọ́ láyé títí ìbẹ̀wúlà máa fi fọn Ọlọ́run má jẹ́ kí n rírú ẹ̀ mọ́ even ijọ́ tí mo rò ó jọ́ yẹn ègbé ni fún ijọ́ yẹn ẹ̀gún ni fún ijọ́ tí mo rò ó Ọlọ́run má jẹ́ kó wáyé mọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ foríjì mi o gbogbo ẹ̀yin tí mo ti fi kíní yẹn ṣẹ̀ gbogbo ẹ̀yin tí mo fi Esabod tí mo súnmọ́ ṣẹ̀ tí mo ṣe orin fún mi dẹ̀ ever jọmọ ewé o ní ìmọ̀ Esabod rí nbìkan bí mo ṣe mọ̀ ni mo ṣe sọ fún yín wọ́n tà fún mi ni wọ́n fẹnu tà fún mi ni mo dẹ̀ rà á torí pé mo innocent mélòó ni mímí ò mọ nǹkan kan lórí bí ṣó ti yé yín I said I will never answer her but ilé tí ń jẹ ọba ni lórúkọ jẹ́ ibi tẹ́nu dí ẹsẹ̀ òde bẹ́ẹ̀ nígbà téèyàn bá ń bà mí jẹ́ pé mo kọ àwọn fans mọ́lẹ̀ tó dẹ̀ ń ṣépè fún ara ẹ̀ tó ń ṣépè fún ara ẹ̀ tó ń ṣépè ara ẹ̀ ní mi ní sọ pé ó ń ṣépè fún ọmọ ó ń ṣépè fún ara ẹ̀ mi ní sọ pé ó ń ṣépè fún àwọn ọmọ ẹ̀ ó ń ṣépè fún ara ẹ̀ tó lóun ṣépè fẹ́ mi tó bá wá ṣépè fún tó bá wá jẹ́ pé ó fi tọmọ sí ó ń ṣépè fún àwọn ọmọ ẹ̀ ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin abiyamọ ìyá wúmà yìí kí ló kọ mọ́mì yìí mọ́mì Lore Martins mo ti pè yín rí lórí ọ̀rọ̀ màmá yìí o ẹ bá mi bá wọn sọ̀rọ̀ kó fi mí sílẹ̀ o ẹni kó fi mí sílẹ̀ o ẹni kó fi mí sílẹ̀ o. ẹ wò ó ṣe ti wo fídíò yìí àti Yínká Tíntìní ní kẹ́ bá wọn bẹ̀ Esabod o ó pe àwọn tó mọ Esabod pé ká bá wọn bẹ̀ o ẹ jọ̀ọ́ ẹ bá wọn bẹ̀ Esabod.